ojúmọ́ re ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìbùkún ojúmọ́ ìgbéga fún kó wa wá láṣẹ Elédùmarè níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti tún máa gbọ́ wa láàárọ̀ òní yìí. Àtúndé wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ jalẹ́ adé kùtùkùtù bẹjọ òwúrọ̀. Àtúnfẹ́ máa mú àwọn ìròyìn tó ti ìwé ìròyìn lójoojúmọ́ lẹ́wà jáde lóòrọ̀ òní tó jẹ́ àwọn ìròyìn tí bàbá wò ó kò ṣeé má kà. Òun náà là ní ká bẹ̀rẹ̀ sí ní máa ṣe àtúpalẹ̀ fún yín ní òwúrọ̀ òní yìí o. Olúṣọlá olómi ọgbọ́n náà ló ní ìròyìn láàárọ̀ òní. Ìwé ìròyìn Silent Times ló máa gbé ìròyìn kan jáde ara mi ìrírí. Mo máa rí orí olóńgbò láti oníbi tí àjọ Efcc tí wọ́n ti kéde wípé àwọn ń wá arákùnrin kan tó jí ọkọ̀ Efcc. Odindi Efcc tán tó jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń rí sí ìwà ìjẹbánu lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n gbógun tì í. Efcc ni wọ́n ti kéde arákùnrin kan tó jẹ́ ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n torúkọ rẹ̀ jẹ́ Ibrahim Muhammed gẹ́gẹ́ bí ẹni tí àwọn wá látàrí wípé ó jí ọkọ̀ tó jẹ́ ti àjọ ọ̀hún náà. Ẹni tó jẹ́ alukoro fún àjọ Efcc Délé Oyèwálé ló sísọ lójú ilé nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lọ́jọ́ Ẹtì Friday àná yìí wípé Muhammed òun ni àwọn tí ń wá o tí wọ́n sọ pé ó lọ́wọ́ nínú pé wọ́n jí ọkọ̀ àjọ Efcc ọ̀hún náà. Àfúrásì ọ̀hún nínú àtẹ̀jáde ọ̀hún ni wọ́n sọ pé ó jẹ́ ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Jada tí ń bẹ ní ìpínlẹ̀ Adamawa. Àwọn àjọ náà ti wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé oníkálukú bó bá mọ ibi tí Muhammed yìí tó bá wà wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n fi tó àwọn ọlọ́pàá létí tàbí kí wọ́n fi tó àwọn àjọ Efcc létí. Wọ́n ti kéde wípé àjọ Efcc ni wọ́n ti ń wá Ibrahim Muhammed tó gbójúgbóyà tó sì jí ọkọ̀ Efcc gbé o. Lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó ń bọ̀ ní ìpínlẹ̀ Ẹdó, ilẹ̀kẹ̀ mọ́jà síbí mọ́jà sọ̀hún ibẹ̀ kan náà ni yóò ṣáà padà wá já sí ní ìpínlẹ̀ Ẹdó yìí bó ṣe kù ọ̀sẹ̀ kan gẹ́rẹ́gẹ́ tí ètò ìdìbò yóò wáyé ní ìpínlẹ̀ Ẹdó gẹ́gẹ́ bí wọ́n ti kéde rẹ̀ wípé ọjọ́ 21 oṣù tá a wà nínú rẹ̀ yìí Sátidé tí ń bọ̀ yìí òun náà ni wọn yóò ṣe ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún náà. Lákọ̀ọ́kọ́ òun náà ni ariwo tó ń lọ látọ̀dọ̀ àwọn aráàlú wípé àwọn tó jẹ́ ẹgbẹ́ òṣèlú gbogbo ni wọ́n ń bára wọn jà tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó sì ti lọ sí síbẹ̀ táwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n rí nǹkan kan ṣe sí. Ìkejì ibẹ̀ òun ni ẹgbẹ́ òṣèlú PDP tó jẹ́ ẹgbẹ́ òṣèlú tó wà lórí àlééfà tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú gómìnà ìpínlẹ̀ ọ̀hún Godwin Obaseki tí wọ́n kọ̀ láti tọwọ́ bọ ìwé àdéhùn alálàáfíà wípé kí àlàáfíà kó lè jọba nínú ètò ìdìbò tí yóò wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ wá gbọ́ òtuntun túmọ̀ léléyìí o. Ní àná òde òní yìí ni wọ́n máa tún gbélé jáde níbi tí wọ́n ti sọ pé ẹni tó jẹ́ adíje dupò sí ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò tí yóò wáyé ní kò pẹ́ yìí ìyẹn Monday Ọ̀pẹ́gbòlò òun náà ni wọ́n máa ti pè ó sí ilé ẹjọ́ májísírèètì tí ń bẹ nílùú Àbújá lórí ọ̀rọ̀ owó tún ní o. Nínú àtẹ̀jáde tí wọ́n ní ó gbé jáde wípé ó parọ́ ọjọ́ ìbí rẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch ti Sátidé òní yìí bó ṣe gbé jáde ni wọ́n sọ wípé wọ́n kọ̀wé ránṣẹ́ o sí Monday Ọ̀pẹ́bòlò wípé bó bá nífẹ̀ẹ́ ara rẹ̀ kó fara rẹ̀ wọ́n ní ọjọ́ Ẹtì Friday tí ń ṣe 20 oṣù tá a wà nínú rẹ̀ yìí. Ètò ìdìbò kọ̀la ni wọ́n ní kó fara wọn ní aago 9 ọ̀sán níwájú adájọ́ májísírèètì Abubakar Mukhtar òun náà ni wọ́n pè ó níbi tí wọ́n ti fẹ̀sùn kàn wípé ọjọ́ orí eléyìí tí ó fi ránṣẹ́ tó fi sínú fọ́ọ̀mù tó fi ránṣẹ́ sí àjọ elétò ìdìbò INEC òun náà ló máa yàtọ̀ sí ọjọ́ orí kan eléyìí tí ó ti ń lò tẹ́lẹ̀ rí o. Ẹ wo èyí mà tún ga alága àrà ọ̀rọ̀ wọ́n sọ wípé ọjọ́ orí kan òun náà ni ó fi ránṣẹ́ sí àjọ INEC eléyìí tí ó kọ ní on the 29th of August ọdún 1970 ni wọ́n sọ pé wọ́n bí òun ṣùgbọ́n wọ́n tún yàtọ̀ sí ìkan tí ó ti kọ́kọ́ kọ́lẹ̀ tẹ́lẹ̀ wípé on the 29th August 1972. Lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀
ọjọ́ ìbí. Kódà wọ́n tún fi àwọn ọjọ́ wọ̀nyí eléyìí tí ó pé tí ó sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n fi léde, ṣùgbọ́n báyìí wọ́n ti wá kéde rẹ̀ wípé bí Monday Okpebholo tó bá nífẹ̀ẹ́ ara rẹ̀ kó tètè máa bọ̀ lóní kọ́mọ́nkébé ní ilé ẹjọ́ májísírèètì tí ń bẹ nílùú Àbújá lọ́jọ́ Ẹtì Friday. Ó mà ní wọ́n ní kó yọjú sí wọn o. Ní àná la sọ wípé ọjọ́ gbogbo ń tó lé ọjọ́ kan báyìí náà ń tó lóhùn bá ò bá gbàgbé wípé ọ̀rọ̀ gbogbo lórí ògbóǹtarìgì agbésùmọ̀mí aṣáájú àwọn alọ́kólóhunkígbe tó ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú ìyẹn Túnjí Bello eléyìí tí wọ́n sọ wípé wọn yóò fọwọ́ òfin mú ní kò pẹ́ yìí. Ó náà ni ó wà ńlẹ̀, ṣùgbọ́n nígbà tí a máa parí ọ̀sẹ̀ yìí ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n máa ṣe gudugudu méje àti yàyà mẹ́fà o. Lọ́jọ́bọ̀ Tọ́ọ̀sì òní yìí ni wọ́n máa sọ wípé àwọn ọmọ ogun ilẹ̀ wa wọ́n ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí. Arákùnrin kan wà tí orúkọ rẹ̀ ń jẹ́ Alilu Buzu, òun ni ó sì jẹ́ bí ọ̀gá fún Bello Turji yìí. Wọ́n máa sọ pé àwọn ọmọ ogun wa wọ́n ti mú balẹ̀ ní ìpínlẹ̀ Zamfara. Èyí ń jẹyọ jáde o lẹ́yìn ọjọ́ ìṣẹ́gun Tuesday tẹni tó jẹ́ gíwá àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gágun Christopher Musa lọ́jọ́ ìṣẹ́gun Tuesday tó ti ń ṣèlérí pé ẹ wò ó Elédùmarè yóò padà fún àwọn ní Bello Turji yìí yóò padà fún wọn mú nígbà di ọjọ́ Ẹtì Friday yun àná yìí ní ikọ̀ àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ X wọn tí wọ́n sì kéde rẹ̀ wípé ẹ wò ó a sọ fún yín lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ṣùgbọ́n àti ìrọ́wọ́ tó Bello Turji yìí ṣùgbọ́n arákùnrin kan tó rúkọ rẹ̀ jẹ́ Alilu Buzu yìí tó jẹ́ bí ọ̀gá fún Bello ó náà ni àwọn ti rí i pé àwọn ti rọ́wọ́ tó tí wọ́n sì ti mú balẹ̀ ní ọjọ́ 12 oṣù tá a wà nínú rẹ̀ yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń pè ní Alilu Buzu tí wọ́n sì tún rọ́wọ́ tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n ń lò láti fi ṣiṣẹ́ láabi wọn. Bákan náà wọ́n máa sọ pé wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìjà olóró wọ́n rí gbà lọ́wọ́ wọn o. Ẹ̀já máa gbóṣùbà káre fún iléeṣẹ́ àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú gudugudu méje àti yàyà mẹ́fà eléyìí tí wọ́n ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà láti lè rí wípé ìwà àwọn agbésùmọ̀mí ó dóhun àfìsẹ́yìn tí egun fi sọ. Ẹ má gbàgbé o láti tẹ̀lé wa lórí ìkànnì yẹn subscribe kẹ́ tẹ̀lé wa kẹ́ láìkì kẹ́ share kẹ́ kọ́mẹ̀ntì lórí ìkànnì Olómi Ọgbọ́n TV fún àwọn ìròyìn wa lórí ìkànnì yìí.